ọlọ́njọ́dún bá wa láyé ọlọ́njọ́dún bá wa láyé lóòótọ́ àdúrà làdúrà yìí àmọ́ àdúrà tí ò tí ì pé ni o ẹ dákun ẹ bá mi share fídíò yìí kó kan gbogbo mùsùlùmí ayé lára àti gbogbo olólùfẹ́ mùsùlùmí tí wọ́n ń bá wa palẹ̀mọ́ ọdún iléyá tó ń bọ̀ lọ́nà yìí bákan náà ẹ bá mi like ẹ kẹ́dẹ̀ bá mi comment lórí fídíò yìí ọlọ́njọ́dún bá wa láyé àdúrà tí ò tí ì pé ni àìmọye èèyàn lọ́dún bá láyé ṣùgbọ́n tọ́dún ò sójú wọn àbí sẹ́ni tó wà lórí sick bed tó wà ní ilé ìwòsàn sọdún sojú onítọ̀hún ọdún bá láyé ni ọdún ò sójú ẹ̀ ẹni tó wà lọ́gbà ẹ̀wọ̀n ọdún bá láyé ni ọdún ò sójú ẹ̀ kódà ẹni tó wà látìmọ́lé tó wà ní police station ní sẹ́ẹ̀lì ọlọ́pàá ọdún bá láyé ni ọdún ò sójú ẹ̀ Allahu Akbar torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ń múra lẹ̀ di ọdún gbogbo nǹkan lẹ́nu omi fi ń palẹ̀mọ́ ọdún ara ẹni tó rẹran tó sì jẹ́ pé ẹran fìdáwò ikú rẹ̀ òun lọ́ra ara ẹni tó raṣọ ó gbé fún télọ̀ ṣùgbọ́n lẹ́yìn ikú rẹ̀ ni wọ́n lọ bá gbà lé télọ̀ kábíyèsí wọ̀ lọ́hùn ara ẹni tó kọ́lé tó ń rọ̀ sí ilé náà pé òun fẹ́ lọ sọdún ilé ọdún yìí nínú ilé náà ni tó jẹ́ wípé òkú rẹ̀ náà ni wọ́n padà gbé lọ́nu ilé náà Allahu Akbar àṣetà bá ń ṣàdúrà wípé jẹ́ kọ́jọ́ ìdùnnú wọn bá wa láyé jẹ́ kọ́jọ́ ayọ̀ bá wa láyé ọjọ́ lè bá yàn láyé ṣùgbọ́n kókó bẹ̀ ni wípé kí ìdùnnú tó wà nú ọjọ́ náà kó má yí padà kó má dẹkún kí ìdùnnú tó wà nú ọjọ́ náà kó má yí padà kó má dòṣe kókó àdúrà bẹ́ẹ̀ nìyẹn ẹ dákun gbogbo ẹni tó bá ṣalábàpàdé fídíò yìí dákun bá mi tẹ́wọ́ àdúrà mi kíbi tó bá wà ọba tó ní ẹ̀mí mi tó ní ẹ̀mí rẹ ọba yìí náà lábẹ́ afọlá gbogbo iye ojú gbogbo iye orí tó ṣiṣẹ́ hajj tí ó ṣiṣẹ́ hajj lọ́dún yìí tí wàá dẹ̀ fún wọn níṣẹ́ àṣepèsè tó dẹ̀ tẹ́wọ́ gbaṣẹ́ náà lọ́wọ́ afọlá ayé wọn bẹ̀wọ̀ ọlọ́run gbogbo ojú tó ń wo fídíò yìí ọdún iléyá tá a dojúkọ yìí ọlọ́run má ṣe lọ́dún ẹkún fún wa o má ṣe lọ́dún ìbànújẹ́ fún wa ọdún ayọ̀ ni kò ṣe fèmí àtẹnìkọ̀ọ̀kan yín ni kò ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa ọdún ìdùnnú ni kò ṣe fẹ́nìkọ̀ọ̀kan wa má ṣe lọ́dún ìbànújẹ́ à ń palẹ̀ mọ́ pa afẹ́ sọdún Olúwa dákun ọjọ́ ìdùnnú ni wọ́n ń pe ọjọ́ ọdún ọjọ́ tí gbogbo ayé ó wà nú ọdún dákun má sọ àwa sínú òkòrò ayé má sọ wá sínú ráre ìpè tá a gbà nínú ilé wa lọ́jọ́ ọdún tọ́dún ó fi di èèwọ̀ fún wa tínú ilé wo fi kan gbogbo Ọlọ́run dákun má jà lè gbà pé náà ìpè ìbànújẹ́ ní jẹ́ bẹ́ẹ̀ ìpè ẹkún ni wọ́n ń pè bẹ́ẹ̀ ìpè ìbànújẹ́ ìpè ẹkún ìpè òṣè Olúwa dákun má jẹ́ ó wọnú ilé wa lọ́jọ́ ọdún àti lẹ́yìn ọdún àtọjọ́ ọdún àtẹ̀yìn ọdún Ọlọ́run má ránṣẹ́ aburú sínú ilé ẹnìkọ̀ọ̀kan wa má ránṣẹ́ ìkorò sínú ilé ẹnìkọ̀ọ̀kan wa ẹni tá burú ó kàn tá a fi ní lè rí ibi sọdún tá a lọ rí ìjòkó ti lọ́jọ́ ọdún tá a là ń bá kẹ́dùn Ọlọ́run má ránṣẹ́ aburú sọ́dọ̀ wọn gbogbo ẹni tẹ́kún ó kàn tí ó kàn wá gbogbo ẹni tí dààmú ó dé bá tábà wọn nípìn bẹ́ẹ̀ Ọlọ́run má gbé dààmú bá wọn má ránṣẹ́ ẹkún sínú ilé wọn ìwọ tó ń wò mí lórí fídíò yìí pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ò ní sọdún ìbànújẹ́ ò ní fẹkún sọdún inú ìdílé rẹ tákọọ́lẹ̀ bá ti ń bẹ wípé lọ́jọ́ ọdún inú òsínlẹ́wà Olúwa yóò fàwé ẹ̀yà Ọlọ́run yóò kánṣu kádà rẹ kún nínú ìdílé mi àti yín ọlá agbára tọ́lọ́run fi ń jọ́lọ́run ẹ dákun ẹ bá wa share fídíò yìí ẹ bá wa like ẹ dẹ̀ bá wa comment amínà gbogbo iye ẹni tó ti rẹran Olúwa ò ní ṣe ní ẹran fìdáwò òkú yín o gbogbo ẹni tó ti raṣọ ẹ̀mí tó raṣọ náà ni ó wọ̀ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run àní sìnkú ọmọ àní sìnkú aya àní sìnkú ọkọ ojú ọdún inú ọdún ẹ̀yìn ọdún gbogbo rẹ̀ yóò dùn fẹ́nìkọ̀ọ̀kan wa délẹ̀ gbogbo ẹni tó kọ́lé àrà tá a ran kàpá bẹ́ẹ̀ lọ sọdún ìdùnnú nínú ilé náà Olúwa yóò jẹ́ kó rọrùn fún wa ọdún ìdùnnú lolúwa yóò sọdún náà fún wa wọn ní gbókù wa lọ sí síbi ilé náà ọlá àpapọ̀ àwọn ẹni Ọlọ́run ọlá agbára tọ́lọ́run fi ń jọ́ Ọlọ́run ọlá ìní kú Ọlọ́run la hawla wala quwwata illa billahi àmín.